Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Iyemẹ̀ṣọ́ Lizzy Anjorin ti bẹ ìjọba Bọ́lá Ahmed Tinubu láti wá fọwọ́ òfin mú òṣèré akẹgbẹ́ rẹ̀ ìyẹn Ìyábọ̀ Òjó. Ẹ̀sùn tó fi kàn án ni pé ó ní ó ń ṣe kóríyá fún ìwà tí ò dára láwùjọ látàrí ọ̀rọ̀ tó sọ níbi ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe fún Ìyábọ̀ láìpẹ́. Ẹni tó ṣe ìfẹ̀hónúhàn náà fún Ìyábọ̀ béèrè lọ́wọ́ rẹ̀ wípé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ àṣírí ohun tó ń ṣe tàbí ohun tó lò tí àwọ̀ rẹ̀ fi jọ̀lọ̀ tí ojú rẹ̀ sì ń dán. Ìyábọ̀ bá sọ pé òun fi ara òun lọ́kàn balẹ̀ tóun sì máa ń ní ìbálòpọ̀ déédéé. Èyí ni Lizzy Anjorin gbọ́ tó bá sọ pé Ìyábọ̀ ń kọ́ àwọn èèyàn ní ìkọ̀kúkọ àfi kí ìjọba fọwọ́ òfin mú. Pé ṣé nǹkan àṣeyọrí ni ohun tó sọ yẹn, pé ọ̀rọ̀ tó dọ̀tí láti máa gbọ́ ni. Àwọn ẹgbẹ́ rẹ̀ wà níbi tí wọ́n ti ń kọ́lé ńlá, níṣe ni Ìyábọ̀ ń yálé gbé. Ṣùgbọ́n gbogbo àwọn èèyàn ló mọ̀ pé láìpẹ́ ni Ìyábọ̀ Òjó ra ilé ńlá kan tí ó gbé sí ẹ̀rọ ayélujára. Àwọn èèyàn ti bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ èyí. Wọ́n ní kò sí nǹkan tó kàn pẹ̀lú ohun tí Ìyábọ̀ bá fara rẹ̀ ṣe nítorí pé òun ló ní ara rẹ̀. Nínú ìfẹ̀hónúhàn náà ni Ìyábọ̀ ti sọ ìdí tó fi gba bàbá ọmọ rẹ̀ láàyè láti wá ṣe ojúṣe rẹ̀ níbi ìgbéyàwó ọmọ rẹ̀ Priscilla Òjó ní Kampala. Ìyábọ̀ ní ìyà ń dágbé ni ìyá òun ṣe, ìyà ń dágbé lòun gan fúnra òun ṣe. Òun fẹ́ pẹ ègún yẹn run lórí ọmọ òun lòun ṣe bẹ́ẹ̀ tóun fi gbà kí bàbá ọmọ òun wá ṣe ojúṣe rẹ̀ lọ́jọ́ ìgbéyàwó Priscilla. Kí lẹ̀yin rí sọ sí ohun tí Ìyábọ̀ Òjó sọ àti kí lẹ rí sọ sí ohun tí Lizzy Anjorin sọ pé kíjọba wá mú Ìyábọ̀ Òjó lórí ohun tó sọ yìí? Kí lẹ rí sọ sí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, subscribe kí ẹ share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore. Ẹ ṣé gan-an ni.